Africa Content TV. ọ̀gá lọ́tọ̀kọ̀ fújì inú fẹ́rẹ́ tá a fèjì ìyọkọ̀ alájà ká fáyàtù ìyẹn kẹ́mi. bàbá ìṣọ̀lá sani ọbẹ̀ ìwọ ṣe ó fẹ́lẹ́ lẹ́nu ó tutù dẹ̀ka gbogbo wa. ìwà gbàtà ìṣọ̀lá ọmọ kékeré yẹn bá tó òun ló sọ bẹ́ẹ̀ tí ń bá mi léèrè pé ìṣọ̀lá kékeré ọmọ inú fẹ́lẹ́ ó yọ kí bàbá kí n gbọ́ ogún lọ́lọ́ ọmọkàmì Àlàbí á sọ pé ó fẹ́lẹ́ lẹ́nu ó tutù dẹ̀ka ọkùnrin. tí bá ní ìṣọ̀lá kí bàbá ẹ̀ kí n gbọ́ ìṣọ̀lá kí ìdá díẹ̀ o ìṣọ̀lá kórí kí ìdá díẹ̀ o a ní ìjọba ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bí ṣe máa kí dáàdì ó fẹ́ yẹnu ó tutù dẹ̀ka ẹ̀ gbogbo wa. máa sọ pé ó ti kí bàbá ẹ orun tèmi ni ó kọ́ ó sẹ́gbọ̀n yìí jẹ́ kí n gbọ́ èwo ló fẹ́ràn jù àníjọba náà gbọ́ ó orin tí ń fẹ́ràn òjòrè ẹjẹ́ nǹkan fún yín làbá ẹ̀ka wa tẹnu mọ́. àwọn sọ pé ọ̀gá láyé máa rẹ tọ́sọ̀ wípé kọ́ ọ̀rọ̀. pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ láti dé òṣèlú ẹ̀kọ́ òwò. wọ́n ní ṣí ẹ lọ fẹ́ràn ó ní ẹ̀ wọ́n ní ṣí ẹ lọ fẹ́ràn ó ní yẹ́s wọ́n ní ṣí ẹ lọ fẹ́ràn ó ní yẹ́s mo ní tún kọ́ pàṣẹ ó tún wọ́n sọ pé ọ̀gá láyé máa rẹ tọ́sọ̀ wípé pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ láti dé òṣèlú ẹ̀kọ́ òwò. màní ó yá parí ẹ̀ màní ó yá parí ẹ̀ àwọn sọ pé Pasuma ló sọ pé àríyá ìsàn ó ti ẹ̀ mọ́ pé bẹ́ẹ̀ ni ẹ sì ṣọwọ́ fi ṣàpérò rí ṣòro àwọn tó fowó ṣeré àwọn yóò fi ṣẹ́ ṣeré wọn kí mọ́lá tó kọ́ òbí ti dáàdì. wọ́n ní dáàdì wọ́n lọ sá wọ́n ní dáàdì mí nì wọ́n lọ ti ẹ̀ mọ̀ pé dáàdì ẹ̀ máa ń yáwó ó lóun bá rí wọn nínú fídíò rẹ̀ kàtà òun tẹ̀ máa ráwọ̀ èèyàn tọ́mọ wọn tó sọ́fíìsì bàbá wọn lábàkà àti bàbá wọn ṣẹlẹ̀ rẹ̀ wọ́n ní sọ tẹ̀ rí gbogbo ẹ̀ yìí jí bẹ́ẹ̀ ṣé wàá fi jọ bàbá rẹ̀ ó sọ pé tóun gbàdá gbà ó òun àjọ bàbá òun kì í sọ fún wọn pé àwọn tó bá fàánú ọjọ́ kan máa bọ́ wà o. àforí ṣíṣe ìjọ ìdáàdì wọn ẹgbẹ́ kan wà bọ́ ra o. ìṣọ̀lá ló sọ bẹ́ẹ̀ ọmọ inú fẹ́rẹ́ ó lọ́wọ́ àforí ṣíṣe ìjọ ìdáàdì wọn ẹgbẹ́ kan wà bọ́ ra o. ibà ṣe kàtà ìyẹn bẹ́ẹ̀ yẹn. ìyẹn bẹ́ẹ̀ ẹ̀yìn Pasuma bá sọ ọ̀ṣun pẹ́rẹ́ ẹ̀kọ́ àdúró tẹ̀ mí. látòrí olórí èkó Abíọ́lá o Buhari PFC pátápátá nọ́mbà wọn àti wọn. ìwà àṣọ kàtà lórí gbogbo gómìnà pátápátá ẹ mọ̀ ṣe ń là bá kan iṣẹ́ àdúgbò làbá ẹ̀ka ẹ̀yin sọ́nà levels pátápátá ẹ ṣe ẹ̀kọ́ àdúró tẹ́ ẹ wá.
latest máa ó ra mọ̀ wá wá o. Lẹ́wọ̀n latest. Ọ̀ṣọ́ latest. Bẹ́ẹ̀ bá délé ẹ bá ń kó kàwé sọ́ọ́lì sí àràbàkún lọ́lọ́bàgàmì ọ̀làbí ẹ bá ń kí dáadáa ẹlẹ́kùn parẹ́ máa ó December 6. Ọ̀ṣọ́ àtúbọ̀tún Wàsíù ọ̀ṣọ́ ògùn ìdájú ikú lọ́la bàgàmì àlàbí ọ̀ṣọ́ ọ̀ṣọ́ latest bẹ́ẹ̀ bá dé Badagry ẹ bá àǹkì ọ̀gá o sára bá mi jẹ́ sọ̀rọ̀ yìí o ilẹ̀ latest o àwọn tí mate Wàsíù ultimate latest èèyàn títà alábí ìjọba ọkùnrin àbáká pàtó ìrànlọ́ṣọ́ tó fi jẹ́ pé ìjọ ìjọba ọ̀rọ̀ ìjọba orí ìjọba iṣẹ́ ìjọba ìlú ìjọba ìjọ ìjọba òun ìjọba bá ṣe lọ́bọ̀ dẹ̀tù bẹ̀ sọ wọ́n tún ní kò wọ́n ṣe ẹgbẹ́ ṣe kò wọ́n ṣe ẹyin tó ń bọ̀ bá sọ ẹyẹ sábà wọ̀n ẹyẹ olólùfẹ́ bá sọ ẹyẹ olólùfẹ́ bá sọ gbogbo PFC bá sọ ẹyin oníkan ní o PFC Badagry soap oníkan ní o ẹyin tí Badagry soap ẹyin oníkan ní o ẹyin oníkan ní o ẹyin PFC ṣẹ̀bọ̀ olórin tó kọrin sẹ́yìn lù. ṣẹ̀bọ̀ olórin tó kọrin sẹ́yìn lò kò lè tún ní ìyá mi kò fẹ́ pa ìrẹ́gbọ́n ní ìyá mi kò lè tí o ṣe kò lè tún ní ìyá mi kò fẹ́ pọ̀ o ìrẹ́gbọ́n ní ìyá mi kò lè tí o ẹlùlú yóò bá epo ọba wọn ti wá o. ọlọ́gbọ̀n àgàbà àjẹkúrò. alájọ bí bọ́ọ̀lù kù yé pàdé kù. ibà àti àgàbà jẹ́ pa ọ́ ọlọ́pàá ẹ̀rọ ọ̀rẹ́ bá sọ. kábíyèsí ọlọ́ọ̀tọ̀ múríọ́. ó ṣe oògùn ikú yàbí ikú yóò ṣe. ògùn bàbá ògùn ọ̀rẹ́ mi bá sọ. ògùn bá bí ìrìn ò dàbí ìrìn ẹ̀ṣẹ̀ ọdún. ẹ ṣe bàbá mo fọmọ ṣíṣe jọrí múlẹ̀ àlàáfíà ọba ọ̀nà ogún ẹlẹ́gàn ṣọmọgán mo fọmọ ṣíṣe jọrí bá àṣẹ ọba ọ̀nà ogún ẹlẹ́gàn ṣọmọgán. ogún ẹlẹ́gàn ṣọmọgán mọ̀ṣẹ́ bọ́lá ti gbẹ́sà bọ́lábọ́. ògùn ọlọ́gọ̀ ìṣọ́mọ́gán mo ń bọ̀ wá bọ́lá ìgbẹ́sà ìjọ ìgbà àti owó sọ ọkùnrinkùnrin. ògùn ọlọ́gọ̀ mo fọmọ ṣíṣe jọyín torí ògùn ọlọ́gọ̀ ìṣọ́mọ́gán. lẹ́yìn ló tẹ́sẹ̀ lórí ìjìwọ́lá ìmí ń bọ̀ sùn. lẹ́yìn ló tẹ́sẹ̀ lórí ìjìwọ́lá ìmí ń bọ̀ ọba sọ. ṣé mẹ́rin ló bọ̀ o lẹ́yìn olórí ilé tẹ̀s. ó ṣe bàbá ó fẹ́ràn ọmọ
ní bàjẹ́ bàbá mi. ikú ẹ̀mí ikú oògùn ọlọ́kọ̀ ọmọṣẹ́ gbogbo agbègbè oògùn ọlọ́kọ̀ òun lọ́kọ̀ ọmọ sí yín. ẹ̀yin ti Jàníkí ẹ̀yin tọ̀tọ̀ ẹkú parẹ́ ọmọ January 3rd 2016 ìkúnlẹ̀ Paso every year ní Paso ọjọ́ kẹta January ìjìnlẹ̀ àfi ọlọ́tọ̀ lára ibẹ̀ la máa wà every 3rd of January tọdún tó ń bọ̀ ó tún máa wá fífọ́ ọmọ Paso ó bá ká bàbá ó tún bá sọ́jà Sunday ìkúnlẹ̀ Paso. ó tún máa wá fífọ́ ọmọ Paso ó bá ká 3rd of January 2016 ó tún máa wá fífọ́ ọmọ Paso ó dáadáa ọjọ́ Sunday ló bọ́ sí.